báwa ṣe fẹ́ nǹkan wa ẹ má bínú torí tànàbí. àbí bàbá wa Kamali bẹ̀yìn bàbá wa àgbà tòní. bàbá wa grand card ni wọ́n pè a sì fi àpọ́nlé ohun torí pẹ́yìn náà lẹ jòkóó wọ́n dẹ̀ sọ fún wa pé àwọn òní lóṣù jẹ́jú àwọn pọ́ńtì pa wọ́n ní Island lọ́hùn-ún àpọ́nlé tiyín la tẹ̀lé tátó á lo owó pé ẹ fẹ́ gbowó kònà mọ́ àsìkò tó ti lọ owó kònà dọ́dọ̀ wọn bẹ́ẹ̀ bá gbà á ẹ má bínú torí tànà Muhammad. وكلم في الدجى موسى بلطف كلاما ثم ألامه الخطاب ويا ما رد يوسف بعد بعده وكان أبوه ينتحب انتحابا ويا من خص أحمد واصطفاه وأعطاه رسالة والكتاب. gbogbo àwa àlùmọ̀ nabi Muhammad sallallahu alayhi wa sallam. tá a wà ní àyè àlùbáríkà yìí ní ọ̀sán yìí ní ìlú àlùbáríkà tá a wà yìí ẹ dákun mo fi ànábì Muhammad bẹ̀ wá. sallallahu alayhi wa sallam. mo rò pé àwọn èèyàn yóò bá ànábì Muhammad lọ́jọ́ ń dákun ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. àyè àlùbáríkà la wà yìí gbogbo ibi tá a bá ti rí bàbá wa kábíyèsí ológìjọ ọ̀fìn ògìjọ bàbá Muhammad Qasim abayin dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́hun. alhamdulillah. fúnra ara Ọlọ́hun lójú ẹ̀yin fún wa nínú àsọ́lẹ̀ ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. ipe al-amiru zillullahi alal ardi. ala ardi. ọwani yahawi ilayhi kullu mazlumin. àfa onífọ́tò ìdákun jẹ́ kí n rí náà jẹ́ kí n wojú kábíyèsí. ẹ̀yin ijú téèyàn máa wò ní téèyàn fi pàdé ìyọ́nú Ọlọ́hun. ẹ sì fira yín lẹ̀ báyìí fún Islam. ẹ wá wò pé ẹgbẹ́ bàbá ìmáàmù àgbà nílùú àlùbáríkà yìí náà lè fẹ́ jòkó. kò rí bẹ́ẹ̀ nílùú míì wọn alọ́ba ní ìjòkó tọba àfà ní ìjòkó tàfà. eléyìí jọ wá lójú púpọ̀. bàbá wa tí wọ́n Ọlọ́run kó ìlú ilé lọ́wọ́ tí bàbá wa tí anabi Muhammad sallallahu alayhi wa sallam tó júwe fún wa pé al-amiru zillullahi alal ard. ẹ̀yin ni bògì Ọlọ́hun lórílẹ̀. ó wá ní yahawi ilayhi kullu mazlumin. gbogbo ẹni tán bá ṣàbòsí fún ẹni tí ẹ̀gún bá gún lẹ́sẹ̀ yóò wá sá lọ́dọ̀ yín pé dákun bá mi yọ̀. Allah. bàbá kábíyèsí ẹ máa bá wọn yọ Ọlọ́run yọ tiyín náà. amiina. bàbá wa ìmáàmù àgbà. adamallahu hayata. nílùú tá a wà yìí. ìmọ̀ bí ìjọba ọ̀dọ̀ wa ó gbà fún mi ni tí mo bá pàdé ìyá yìí ní ìbálò resign nílé kí n mọ wá gbélu yìí. kiramakumullah. àfàwọ̀ Ọláwùmí ìbálò kí n lọ́ọ́ fìwé lẹ̀ pé mo fẹ́ mọ̀ lọ gbélu Ògìjò tán bá ní tí ò sí ìwà ní gbogbo òlú náà fẹ́ràn Ọlọ́run púpọ̀ ni. Allah. bàbá ìmáàmù àgbà nílùú yìí. adamallahu hayata. tó bá ṣe pọ̀rọ̀ yín nìkan náà mo sọ tí mo fi lọ jòkó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. bẹ́rù ti pọ̀ tó yìí ẹ sì láàfà wa Yunus Aminu láì náà lẹ́fún bẹ́rù ti pọ̀ tó yìí. Allahu akbar. wala yastati'u limari'u takhasisa nafsihi ala innama takhasisu qismatu rahimin. وما يستطيع المرء الله أكبر تخصيص نفسه ألا إنما تخصيص قسمة رحم. ولا يستطيع المرء تخصيص نفسه. mo fẹ́ jọba èmi ni ẹ fi síwájú kí n jẹ́ ìmáàmù èèyàn kọ́ ní òwúyọ Ọlọ́run ni mo fi yàn jẹ́. وما يستطيع المرء تخصيص نفسه ألا إنما تخصيص قسمة رحم. bàbá wa Ọba Kazeem. دام الله حياته. bí n bá délé ìròyìn fún bàbá ọba ìlú Ìlọrin pé tí mo bá pàdé ní
Sheikh. ẹ bá wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Sheikh. ẹ bá wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Sheikh wallahu yasimuka minan nasi la takhafu daraka wa la takhsha. wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. tó bá ṣe kí gbogbo mùsùlùmí ayé bá ti rí náà nílùú yìí rí ni Islam ọba dáa jù báyìí lọ. Ṣọ́ra ká tó jókòó a sì jókòó à ń fẹ̀gbẹ́ tira wa. Ọlọ́run a dúpẹ́ fún ẹ o. wa ma yastati'u al-mar'u takhsisa nafsihi. Baba Mufassirul Mu'minin. ala innama nínú Ògìjò. takhsisu qismatu rahimi. alága tafsir. ẹ kú iṣẹ́ Ọlọ́hun. Allah. àwọn bàbá tẹ̀yàn máa dúró tì náà ní tẹ̀yàn fi rí ìyọ́nú Ọlọ́hun. Majallatuhu zatul ilahi wa dinuhu. Bàbá ìmáàmù àgbà ìlú yìí tán bá ti wọ̀ tó bá yẹjọ́ wọn máa rí. Qawimu fama yarjuna ghayra al-awaqibi. torí pé irhamu aliman bayna al-juhala. Karamakumullah. ẹni tẹ́ ṣàánú jù láyé òun làáfà ńláńlá tó bẹ̀rẹ̀ lọ́dọ̀ aláìmọ̀kátọ́rọ̀ yìí yóò ṣe wàhálà púpọ̀. ẹ dákun ẹ dúró tí wọ́n èyí tí wọ́n ṣe yìí jọ wá lójú púpọ̀. òun lọ́fà tèmi náà fi gbé tọ́fíìsì lẹ̀ lónìí pé inú agbo yín ní ti máa sọ̀rọ̀. Akramakumullah. bàbá Wakilul Mu'minin mo kí yín púpọ̀. ẹ wò bẹ́ẹ̀ ti jòkó tira yín. ìtumọ̀ yẹn ni pé bàbá nìkan ò lè dá ṣe àfikẹ́ jòkó tì wọ́n. Illallah. alladhina ma'ahu. adúpẹ́ fún yín púpọ̀. bàbá wa Amirul Mu'minin. bàbá wa Ọláwùmí. bàbá mà pé bẹ́ẹ̀ ti wúlò tó nílùú ni àbá má fi yín lẹ́ńlọrin. Illallah. bí n bá wa lọ jókòó nísìnyí tí bàbá Alifa Àdàbíyà bá wí òun látẹ̀lé bàbá ní a máa mú yín lọ ẹ̀ ní sùúrù yìí lónìí. bàbá kábíyèsí ẹ jẹ́ ìpọ̀yìn sí yín tí kí n farabalẹ̀ wí. wa ma yastati'u al-mar'u takhsisa nafsihi. ó ti yẹ ká bá gbogbo tí ń jà fáni. ala innama takhsisu qismatu rahimi. ọ̀rọ̀ wo ni òṣojú rẹ tó fẹ́ máa dá sí kí ló fẹ́ dá sílámù rú sí. bàbá wa Lisanul Mu'minin ẹ ṣe púpọ̀. bẹ́ẹ̀ ni bàbá wa Fakharul Mu'minin Al-Mubarak. tó bá ń béèrè pé kí là ń pè ní wíhídà kí là ń pè ní unity. bàbá wa kábíyèsí a sọ fáwọn afọ àwọn lọ nípa bá pàdé nílùú yìí. Alhamdulillah. gbogbo oyè tó dáa téèyàn máa jẹ tọ́lọ́ máa fi yọ́nú síyàn gbogbo ẹ̀ ní ń bẹ. Shari'atullahi. bàbá wa Saiful Mu'minin. bàbá Makondo Ragba. Allahu Akbar. bil islahi unwanu. ẹ dákun ẹ jókòó. bàbá wa Sayyidu Sadat. Zainu Sadat. àwọn protocol àwọn afáànù. Illallah. báà ni bàbá wa Raqibul Mu'minin. ẹ dákun mo kí yín púpọ̀. bàbá wa Alhaji Àgbàrá wa bá wọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lónìí. Alhamdulillah. Adamallahu hayatahu. Khalifatul Adabiyyin. Hafizahullahu wa ra'ahu. Jaddadallahu sihhatahu. ẹ dákun gbogbo tí ń jẹ́ dàbíyà tó wà ń bí. Alhaji Àgbà fi kú láyé wọn ò ní yàrá tẹ̀yìn wọ̀. Karamakumullah. bàbá ó sì júwe fẹ́ nìkan fún wa pé nìkan lọ́tà wọn. La tansa aslaka ya fata. gbogbo tí ń jẹ́ dàbíyà ní ń bá sọ̀rọ̀. Ilma ila ma tantasib. Allahu Akbar. Qul anhu ya bina la takhaf. Lil hadir wal muqtarib. gbogbo owó tá a bá máa rí ní mítìnì. Shaykhi labibul alma'i. alálùbáríkà méjì tá ń jẹ tójú bàbá lọ. Aslul bila riyab. bàbá Alhaji Àgbà náà wà níkàlẹ̀ yìí. Barakatuhu amati jami' ala ardi min kulli hasad. tí bàbá wa
aṣojú bàbá ọba ìlú Ìlọrin tí wọ́n jókòó tì wọ́n. Damallahu hayatahu shehu. ẹ dákun ẹ pé shehu. Shehu. ẹ já pé shehu. Shehu. ká tún ní shehu. Shehu. wallahu ya'simuka minan nasi la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. mo kí yín púpọ̀. barakatuhu. gbogbo ẹ̀yin ya àlùbáríkà ẹ̀yin ya Islam a kí yín púpọ̀. دوما بإن تفخروا بين الأهاجم والعرب. àfàwà fadilatu Sheikh Salih Oyekan ajínrí bàmbà أدام الله حياته. àfàwà nímùwé. أدام الله حياته. ẹ̀kọ́ àtẹ̀lé ọmọ. إله إلا الله. Allahu akbar. ẹ dákun mo fa Nabi Muhammad bẹ̀ wá. sallallahu alayhi wa sallam. ìṣẹ́jú márùn-ún péré náà ló kù tí ń lò. wakumullah. ó sì wù mí kí n sọ̀rọ̀ méjì kí n tó lọ jókòó. karamakumullah. ẹ dákun àná ló bí òní. gbogbo ẹni tí ó bá rántí àná tí ń ṣayé lónìí kò ní lọ́la kì í ṣe pé. illallah. kò sí nǹkan kan tí máa lálẹ́ wù. àfààní wùláyíkà kaumun imbanaw ahasanu libina wa in ahadu awfaw wa in aqadu shaddu. ulaika kaumun. àwọn bàbá àtànáwó náà ni. imbanaw ahasanu libina. gbogbo ilé tí wọ́n kọ́ kalẹ̀ náà là ń gbé dì sí àárín mi kọ́ mọ́. wa in ahadu awfaw wa in aqadu shaddu. gbogbo ìmọ̀ bàbá wa Alhaji àgbà gbogbo ìmọ̀ bàbá wa Sheikh Adam ǹjẹ́ bá rí kíkún ẹ wá sọ fún wa ẹ̀ ń bomi sí ni. ulaika kaumun. àwọn bàbá yẹn kọ́lé kalẹ̀. ahasanu libina. wọ́n faná sí i bàbá kábíyèsí wọ́n kún lọ́dà àwa wá di okun olókùúta ń gbé káàkiri tá a fi ń jẹun. wa in ahadu awfaw wa in aqadu shaddu. kọ́dà rẹ̀ ni tó tún balẹ̀ jẹ́ ọyọ gílóòbù ó tún fọ́ rúùfù. la illallah. ẹ dákun mo fa Nabi Muhammad bẹ̀ wá. sallallahu alayhi wa sallam. bí wọ́n bá ní gbogbo ohun tí ń jẹ́ ìsìláàmù láyé nǹkan gbogbo ẹ̀ ló pé sáyé tá a wà yìí. shari'atullahi. dákun yín bọ̀ àfà. akramakallah. bàbá wa mufti. damallahu hayata. ẹ má bínú. Allahu akbar asọ́lọ́wọ̀n yìí jẹ́ yẹn gbé. wakumullah. bàbá wa ìmáàmù àgbà ali jaza'u min jinsil amal. bàbá wa mufti wa nílùú tá a wà yìí lónìí wọ́n parí ìdádí lọ́dọ̀ bàbá wa Alhaji àgbà ní 1983. ẹ má bínú pé mi ọmọ yín ni ń pàtàn yín ó sojú mi bó tẹ̀ já sí pé pátálì mi náà ń gbé káàkiri nínú ilé náà jọ náà. ẹ kú onílé kí ó ní ìdádí 1983 ẹ dákun yín sọ̀tàn yín torí ìwọ tó ń kánjú kí ló ń kánjú sí. man ta'anna nala ma tamanna gbogbo ẹni ó bá rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò padà débi tí ń lọ. man ta'anna nala ma tamanna kí ló ń kánjú sí. ẹ lọ wá igbó òkú díẹ̀ wá kẹ́ fi lò papọ̀ mọ́ra wọn. gbogbo ẹni ó bá sọ tẹ́nìkan ò sọrí yóò sì kan wàhálà tẹ́nìkan ò rírí. iza shi'ta in 1983 ta ni ń bá wọn sọ̀rọ̀ ta ni ń bá wọn sọ̀rọ̀. tazawwadi jamila ajila duna ajili. bàbá kò ní ìdádí lọ́dọ̀ bàbá wa Alhaji àgbà 1983. ìwọ tó ṣẹ̀ṣẹ̀ dá ìṣíwì 83 ni ìṣíwì. bí bẹ́ẹ̀ ti rí wọn òun àlùbáríkà bàbá lọ́pọ̀ lára wọn ọjọ́ ń bẹ lérí wọn. wọ́n ṣe wàhálà mímọ̀ púpọ̀. wọ́n wá jáde fanawi ní 1986. bàbá wa fi wọ́n ránṣẹ́ sílẹ̀ Cairo 1987. ilaha illallah. ní bàbá wa tí wọ́n jókòó yìí. ìgbà wọn alẹ́ kéwú ìlàlẹ̀ àmàmì là á máa pè wọ́n. àwọn ni wọ́n kọ́kọ́ lo masínì obìnrin nílọrin kí wọ́n máa lo masínì obìnrin. la ilaha illallah. masínì obìnrin ẹ má bínú. masínì obìnrin àwọn ni wọ́n kọ́kọ́ lò nílọrin. wọ́n wá kọ ìlàlẹ̀ àmàm ìlàlẹ̀ àmàm inṣàlá kódà àwa kéékèèké tá a bá pè wọ́n jọ́nà lọ́hùn ó ní iye tán máa fún wa. la ilaha illallah. ní bàbá wa mufti tòní ẹ dákun tọ́jú ẹ̀ ń sọ lẹ́yìn ni pé kí ló ń kánjú sí. iza shi'ta an tabiqa
مدى دار عائشة من فعل ما ساء ما شاء لقي ما ساء تزو dákun yín bá fà tó bá ní gbogbo tó bá wọ ọlọ́mọ ṣe máa ṣe ń so ojú tiẹ̀ náà sì ní tẹ́nìkan òrírí. ilaha illallah تزود جميلة عاجلا دون آجل. ẹ dákun ìbẹ̀lẹ̀ ti dé yìí tazawwaji jamilan ajilan ghayra ajilin ó lójú ibi tẹ́ máa lọ nísìn torí wọn ní bàbá mufti Ògìjò ní lọ́hùn kódà gbogbo ẹni tọ́jọ́ rẹ̀ yín tẹ́ ẹ̀jẹ̀ ó máa sáwàdà tẹ́ ẹ máa jòkó jọ́yìntì káàkiri ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ nísìn torí ẹ ti di authority ó kọ ọlọ́run lẹ́sìn ń jẹ́ torí ọlọ́run lọ òun là kọ́kọ́ mufti karamakumullah ó sì dùn mí pọ̀ sásìkò wakumullah ọlọ́run ní rẹ̀ anabi Muhammad yastaftunaka qulillahu yuftikum fil kalala. a'udhu billahi minash shaitani àkọ́kọ́ mufti láyé ọlọ́run ni. bismillahi rahmani ìtumọ̀ yẹn ni pé ẹ wá ń jẹ́ representative ọlọ́run ẹ̀ ń jásojú ọlọ́run lérílẹ̀ ọlọ́run ní rẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n bọ̀ wá béèrè lọ́dọ̀ rẹ̀ ànílé kàlálà ìta ń pè ní kàlálà nínú kéwù ni ẹni tó kú àwa tracy pé ta ló ní lẹ́ni tó bí àti tóun náà bí kò lẹ́ni kankan. Allahu akbar. wọ́n bọ̀ wá béèrè lọ́dọ̀ rẹ̀ ànábì nípa tí wọ́n ń pè ní kàlálà ó gbọ́dọ̀ dá wọn lóhùn kulillahu yuftikum sọ fún wọn pé èmi ọlọ́run ni mufti. èmi ọlọ́run ni mufti tí ń sọ fún wọn tí ń jẹ́ kàlálà àkọ́kọ́ mufti láyé ọlọ́run ni. yastaftunaka kulillahu yuftikum fil kalala. baba mufti bí wọ́n bá fẹ́ fún yẹn ní mufti á ní nǹkan márùn-ún lára ẹ̀. akramakumullah. tó sì dá mi lójú pé òun ni baba ìmọ̀mọ́ àgbà nílùú ìrí tán fi lẹ́yìn lọ́tọ́ sí. bí wọ́n bá fẹ́ jẹ́ mufti á ní nǹkan márùn-ún sí mẹ́fà lára ẹ̀ kó tó di mufti. alákọ̀ọ́kọ́ alẹ́ islam ẹ̀dá kan ẹ má bínú authority ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọba jẹ́ mùsùlùmí ẹ gbọ́dọ̀ fún ní mufti kódà kó súnmọ́ yín jù bẹ́ẹ̀ lọ kódà kó náwó sẹ́sìn jù bẹ́ẹ̀ lọ yọ gbaládé yìí ń bomi kò tọ́ sí kó jẹ́ mufti torí pé nu condition tí yẹn máa fi jẹ́ mufti láyé àfi kó jẹ́ mùsùlùmí. ẹlẹ́ẹ̀kejì an yakuna akilan ẹni tẹ́ fún ní mufti gbọ́dọ̀ nílà ká yìí kì í ṣe wípé ẹ wá ṣe àfa wa ó kù díẹ̀ tọrọ náà yanjú ńgbẹ́ ti dá sí gbogbo ẹ wá dàrú kò nílà ká yìí nù ẹni tí ò nílà ká yìí àgbọ̀dọ̀ fún ní mufti. wa an yakuna baligan bẹ́yìn ọba bàlágà bàbá ìmáàmù àgbà ń tọ́kẹ́ wájú yín ni bẹ́yìn ọba bàlágà àgbọ̀dọ̀ fún ní mufti ìta ń pè yẹn bàlágà ni pé kóun náà máa lálàá pé òun súnmọ́bìnrin lójú oorun yìí sì ń da nǹkan sára wọ́n wá ní bàbá wa ṣe pé kò tẹ̀ wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí ẹ wá fẹ́ fún ní mufti ó gbọ́dọ̀ lé lọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ṣẹ̀ríà ní sọ̀rọ̀ bẹ́yìn ọba tọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún kò tọ́ sí mufti nínú ṣẹ̀ríà kódà ní muftiya tí ó máa jẹ́ mufti lóbìnrin wọ́n ní bóun náà bá tí ì máa ṣe nǹkan oṣù ẹ̀ gbọ́dọ̀ fún ní mufti nínú Islam. Am I communicating? ẹlẹ́ẹ̀kẹrin an yakuna aliman bí yẹn bá fẹ́ jẹ́ mufti láyé ó gbọ́dọ̀ jó ní mímọ̀ torí kò sí ní tá a fi yanjú tí ń bẹ́ńlẹ̀ yìí tó ju ọ̀rẹ́ ìmọ̀ lọ òun bàbá Ọláwùmí wí nísìn nígbà tí wọ́n lo tó lé lọ́dún mọ́kànlá lọ́dọ̀ bàbá Aláàjì àgbà bàbá Aláàjì àgbà tó wá fi wọ́n ránṣẹ́ sí Cairo nígbà táwa dé Cairo làwọn ń kú àwa inú ọ̀nà tí wọ́n gbé ní Cairo bàbá débẹ̀ àmọ́ wá gbóòórùn mà ń bẹ̀ bàbá Ọláwùmí mà pé yẹn máa gbóòórùn mà ní bàbá wa tó jókòó yìí bí yẹn bá fẹ́ jó ní mímọ̀ tó fẹ́ jẹ́ mufti an yakuna aliman ẹ̀dá kan tí wàá fi yín jẹ́ báyìí bàbá wa Yunus Aminullah ẹ má bínú pé mi ọmọ kéwìn náà lè ń pè yín ló kọ níta ẹ fẹ́ jẹ́ náà lẹ ti jẹ yìí o a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo àlàmbá bàbá Aláàjì àgbà dúpẹ́ àmì ẹ wá gbọ́ wá sí tọ́lọ́ ń ṣe fún Ànábì Musa alayhi salatu wa salam
qala ya Musa inni istafaituka ala an-nasi bi risalati wa bi kalami قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين. wá sí tọ́lọ̀ ṣe fún anabi Musa ni bàbá wa mufti anabi Ọlọ́run ni inni istafaituka ala an-nasi bi risalati wa bi kalami. inni istafaituka. àti ṣàyín lẹ́ṣà nísìn. ala an-nasi. bẹ́yàn márùn-ún bá ń lọ lù ta wà yín wọ́n mọ̀ wá náwó sí pé bàbá wa mufti nù bàbá wa mufti nù. bi risalati. Ọlọ́run ti distinguish yín kúrò láàrin àwọn èèyàn. فخذ ما آتيتك اواجو تويو فخذ ما آتيتك وكن من الشاكرين. الله ló sọ bẹ́ẹ̀ fún Ànábì Mùsá pé jó tú ọ níta ṣe fún ijó tú ọ gbogbo owó tẹ́ máa bá wọn yẹn pín tẹ́lẹ̀ ẹ máa yọ̀ǹda rẹ̀ lókun nísìn torí àwọn owó kan máa wá lọ́tọ̀ Ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ bó ti ṣe fún bàbá Alhaji àgbà Ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fẹ́yìn náà. àmín. ẹ ní kọ̀ náà ẹ ní bá wọn yẹn pín nǹkan mọ́ nísìn wọ́n máa gbé tiyín wá lọ́tọ̀ ni. fabima rahmatin minallahi linta lahum fasi ta Nabi Muhammadu. fabima rahmatin minallahi linta lahum walau kunta fazzan ghalizal qalbi lafaddu min hawlika. fabima rahmatin minallahi linta lahum ẹ̀rọ fún wọn ní o àṣírí yín kọ́ lọ́nà bàbá ìmáàmù àgbà tán fi lẹ́yìn làwọn fún ńgbà Ọlọ́run ti ro àwọn fáwọn fẹ́yìn gbogbo tí máa ń gbẹlẹ́gbẹ̀yìn ẹ gbọ́dọ̀ ọ̀rọ̀ fún wọn. láfàdù min hawlika. Walau kunta fazzan ghalizal qalbi lanfaddu min hawlik. àwọn èèyàn máa ṣẹ̀yìn o. fa'fu anhum. àwọn èèyàn máa tẹ̀yìn mọ́lẹ̀. wastaghfir lahum. fa'fu anhum ẹ máa mójú kú olókù. wastaghfir lahum. ẹ máa ṣàforíjìn. washawirhum fil amri. ẹ ní máa dá nǹkan máa ṣe máa nísìn ẹ máa gbàmọ̀ràn lọ́dọ̀ àwọn èèyàn. fa iza azamta fatawakkal ala Allah. bẹ́ẹ̀ bá ṣe gbogbo ntọ́lọ̀ ń wí fún Ànábì Muhammad yìí bẹ́ẹ̀ nìkan bá tún dúró lẹ́yìn pé wọ́n mọ̀ dìtẹ̀yìn ń tọ̀hún ní ó kàbùkù. inna Allaha yuhibbul mutawakkilin. thumma ja'alnaka ala shari'atin min al-amri fattabi'ha. summa ja'alnaka ala shari'atin min al-amri fattabi'ha. àròpórí bàbá Alhaji àgbà nìkan ni mufti yóò ti tilẹ̀kùn ni. ọmọ akéwù bàbá jẹ mufti ọmọ inú bàbá jẹ mufti ọmọ akéwù bàbá náà tó wá jẹ mufti. fattabi'ha. èyí tẹ́jọ ṣíà ní kọ́mọ̀ pẹ̀lú bàbá ni pé bàbá ni àkọ́kọ́ nílọrin tí ò tátàkò. bàbá Ọláwùmí sọ nísìnyí náà pé ẹ̀yin là kọ́kọ́ nílùú yìí tí ò sátàkò ń bẹ̀. wala fattabi'ha aya Qur'ani àtọ̀rọ̀ Ànábì Muhammad ni ẹ máa tẹ̀lé. wala tattabi awa alladhina la ya'lamun àwọn tí wọ́n mọ̀ wá sọ̀rọ̀ bàbá ìmáàmù lẹ́yìn fún yín tí wọ́n mọ̀ wá sọ̀rọ̀ bàbá ọba lóyìn lẹ́yìn fún yín ẹ gbọ́dọ̀ tẹ́tí sí wọn. ọ̀dọ̀ wọn yín o subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. akí bàbá wa grand card Ọlọ́run kó wọlé àǹtí Ọlọ́run fi ń jọ́ lọ́run Ọlọ́run o ọba tí ò ní ẹ̀sìn wí látànẹ́tẹ̀ dòní Ọlọ́run wọlé bàbá wa gbà mufti tànà bàbá wa Kamalil Hadabi bàbá wa grand card ẹ máa lọ láyọ̀ ẹ máa bọ̀ láyọ̀ ẹ sì ní ṣubú dànù ọ̀làlá haúlà bisimilayi náà àtẹ̀yìnà. bisimilahi rahman rahim inna àtẹ̀yìnà ẹ pa afa shaykhuna yudi akamala shaykhuna yudi akamala zadahullahu kamala. shaykhuna yudi akamala. mo fẹ́ lẹ́yìn.